para yín fa àwọn kìrìsìtẹ́nì ni wọ́n bá kọ́ mọ́sáàsì ẹ̀yin mùsùlùmí tọ́nà ń bùkún mélòó nù yín lọ́rùn Islam lọ́wọ́ òsì kẹ́ẹ̀dánwò kiri ọ̀pọ̀lọpọ̀ yẹ bílíọ̀nù tí lẹ́nu ọ̀rà pa mélòó nù yín ní rìn Islam lọ́wọ́ àìmọye ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí mi tó jẹ́ pé nù olówó tọ́nà ń kẹ́ tó jẹ́ kìrìsìtẹ́nì Ìlọrin lọ Mẹ́kà lẹ́sìn ní Ghana kìrìsìtẹ́nì lọ kọ́ mọ́sáàsì lájí kò kábẹ́ àwọn tí wọ́n pè mí lónìí tó bíi mẹ́ta mẹ́rin ẹ̀rọ alájọ́ òdodo báwo ló ṣe jẹ́ sọ yẹ kí kìrìsìtẹ́nì ó kọ́ mọ́sáàsì fún yín ẹ máa bọ ẹjẹ́ mi ọwọ́ akọ yín ní kéwú kéwú tẹ́ ẹ dálé ké rálì jẹ́nẹ̀wọ̀ babalágbàájì lòlúwa fìràn kéwú tẹ́ ẹ dálé ké rálì jẹ́nẹ̀wọ̀ babalágbàájì lòlúwa fìràn ẹjọ́ má bá mi sí àpúrógámù yìí kéwú tẹ́ ẹ dálé ké rálì jẹ́nẹ̀wọ̀ babalágbàájì lòlúwa fìràn ẹ̀sìn Islam ṣẹ̀sìn wàhálà ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Islam ẹ̀sìn ìdùnnú lẹ̀sìn Islam ẹ̀sìn àánú lẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe bá ṣe lẹ̀sìn Islam ẹ̀sìn àwọn tó ṣe bá ní lẹ̀sìn Islam ẹ̀sìn àwọn tó ṣe bá jẹ́ lẹ̀sìn Islam ẹ̀sìn change ẹ̀ tẹ́lẹ̀ rò pé àwa máa lájú kalẹ̀ why lónìí a máa gba donation fún mọ́ṣáláṣí lẹ́nìí a fẹ́ bẹ̀rẹ̀ blaster mọ́ṣáláṣí wa láàárọ̀ ọ̀la tí ṣe Wednesday yìí ọ̀la yìí a fẹ́ bẹ̀rẹ̀ blaster mọ́ṣáláṣí tá a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ kò wà ká dáwọ́ dúró àti inú àti ta a fẹ́ blaster rẹ̀ lẹ́ẹ̀kan náà mo sì mọ̀ pé yín olórí rí òkun wa lọ́wọ́ mo mọ̀ pé yín alábàárí kò kún wa lọ́wọ́ mo mọ̀ pé yín tẹ́ ẹ láàánú mẹ̀kúnnù okùn wa lọ́wọ́ mo mọ̀ pé yín tẹ́ ẹ níbẹ̀rù Ọlọ́run okùn wa lọ́wọ́ all be have Muslim and Christian lálẹ́ yìí a máa gba donation lálẹ́ yìí fún mosque gbogbo ẹ̀yin àbá tẹ́ ń pè ẹ má para yín o mo ti sọ fún yín ti pẹ́ o ọ̀rọ̀ àánú ṣíṣe àlùkùránì ọ̀rọ̀ Ọlọ́run kò criticize o ẹ bá mi fẹ́ẹ̀tì àfáàlẹ́ yín wá tọ́jú wàhálà kó wá gbọ́ àyà yìí kó dẹ̀ bọ́ sáàrin ayé kó tú. inú mi dùn pé àmì ìpè mi kò sẹ́rí kò sọ̀rọ̀ ni ọ̀nà òdodo láyé tẹ́ wà yìí. ọ́fíìsì yìí tẹ́fíìsì yóò fààyè gbàrọ̀ kó lè lè àkọ́n wọlé kánà mú rọ̀ wà kọ́ la Rasulullah sallallahu alayhi wa sallam kó lè lè àkọ́n wọlé kánà mú rọ̀. Ànábì ní bí òdodo bá ti wù kòkòrò tó ẹ̀sùn òdodo. Bódodo bá ti wù kòkòrò tó Rasulul Karim sallallahu alaihi wasallam ó ní ẹ̀sùn òdodo. Èmi dẹ̀ máa sọ òdodo wallahi máa sọ tọrọ. Tá a bá lọ wọ Al-Qur'an Quran orí kejì verse 245 Quran 2 verse 245 ìwọ náà tó bá ní Quran Yorùbá lọ gbé tó bá ní ti English lọ gbé tó bá ní ti Hausa lọ gbé tó bá ní ti Lárúbáwá tó mọ̀ túmọ̀ rẹ̀ lọ gbé ó lè mọ̀ pé àyà yìí ń bẹ nínú Al-Qur'an. Àwọn àfáà wa tẹ́ fẹ́ kóra wọn sí fòró iná lè mọ̀ ṣé náà ni ojú ọmọ ṣàánú kìrìsìtẹ́nì torí pé ó jẹ́ mùsùlùmí ọ̀tá Ọlọ́run ni ẹ́ ìwọ kìrìsìtẹ́nì mi ṣé náà ni ojú wọn náà ṣàánú mùsùlùmí ọ̀tá Ọlọ́run ni ẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ò ní í ṣe pẹ̀lú àánú ara wa ń ṣiṣẹ́ lọ́dún ara wa no kò papọ̀ pàápàá. Aya Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ni o àdìsí náà dẹ̀ báàkì ẹ̀ ẹnikẹ́ni
ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún lẹ́nu kejì ẹ. Ẹ ṣe máa pè mí àwọn kìrìsìtẹ́nì ẹ bá yín kọ́ mọ́sáàsì nígbà tí wọ́n láàánú ọmọlàkejì ẹni tí ó bá júnù olè rí ẹ àwọn mùsùlùmí tọ́lọ̀ ń kẹ́pọ̀ mélòó lọ láàánú ọ̀dájú burúkú afẹ́ kọ́ mọ́sálásí a ní ìdí bọ́ǹdì páànù 16 ìyá mi àlùbáríkà kan mo mọ̀ pé bí ọba wọ ìṣẹ̀dá ọmọ gbọ́ ìyá náà dá sọ́lọ̀ lára mi pọ̀ kì í fẹ́ kí n dá kọ́ ọ́n ọlọ́wọ́ má dẹ̀ nira sí ìyá náà bá ń dúró tí bá ń dáàbò rẹ̀ bò bá ń wà pẹ̀lú ẹ̀ méjì sunkún lórí ọmọ lórí ayé lórí iṣẹ́ gbogbo tí ń jẹ́dùn ọkàn arábìnrin náà ó nífẹ̀ẹ́ Ọlọ́run pin lára mi gbogbo tí ń jẹ́dùn ọkàn ní kíákíá wọlé àyà mi wọlé àfa mi má ba sọ dídùn lógún bọ́ǹdì páànù 8 lóbìnrin nìkan rà olóríire kìrìsìtẹ́nì ni ó adẹ̀rẹ̀ bọ́ǹdì kọ̀ọ̀kan ní 60,000 àìwá yí àwọn àgbèsè dáadáa mi lẹ́ni náà ti ṣe ara ẹnìkan ọ̀yà bíi 200,000 lónìí kọ́fọ́ntọ̀n ẹ tí ò rí rí ọlọ́mọdé ìyá náà ṣubú alájà ìjìbí kẹ́ ń gbà bẹ́ẹ̀ kọ́mọ́sáàsì 300,000 làwọn náà gbé lẹ̀ ẹni tí mò ń sọ yìí pọ́ra bọ́ǹdì páànù 8 yìí aragi lọ́wọ́ owó ogi kú 150,000 èmi ọmọ kí wọ́n ti wà ní láìfù wa mí mọ̀ wà ní láì mí mọ̀ order to send 154,000 again ẹ̀yin dìndìnrín òpònú mùsùlùmí kan àfa kan ẹ̀yin wèrè amukumẹ́kọ pé ṣé kìrìsìtẹ́nì rẹ mo ní kìrìsìtẹ́nì ló rán mi Mẹ́kà ajá pé kémi ọ gbà pé ọ̀pọ̀lọpọ̀ oríire tèmi ọwọ́ àwọn kìrìsìtẹ́nì ló wà nìyẹn Ọlọ́run sí ọkọ̀ fún wa ọdìrín gbẹgbẹ Àgbàlá Gabriel àwọn tí wọ́n ti lẹ́mí àti bùnmí ká àti pọ̀ ẹjẹ́ sọ̀tọ́ irú ìyá mi tí mo sọ arábìnrin tí mo sọ yìí níbi ó nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi dé wà lẹ́ olè bùnmí ní mọ́tò 50 million kọ́nà méjì ọ̀rá rẹ̀ láíláí ọlá apádùn àti mo ń ṣe tinútinú ni alájà Ajíbíkẹ́ aya rẹ̀ méjì òsùnkún méjì ọ̀dààmú kẹ́yà yẹ ọlá abọ́lọ̀ ń ṣètò àti gbogbo àwọn aládùn òtì níwọ̀n aṣọ bàbá mi táwọn ẹsẹ̀ tó sọ mi pé gbogbo táìsì tá a máa lò fún mọ́sálásí àti gbogbo àbẹ́sítọ̀ tá a máa lò fún mọ́sálásí bàbá mi kan wọ́n mọ̀ tó ti gbé kìrìsìtẹ́nì mọ̀ làwọn náà owó tá a máa ní ìdìbò táìsì àti àbẹ́sítọ̀ going to 2 million naira ìparí oṣù yìí ni wọ́n ní kí n máa retí ẹ̀ kìrìsìtẹ́nì ni o. Ayé mùsùlùmí alágídí ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ ẹ jẹ́ n gbé yín débẹ̀ bóyá orí yín ó pé ọpọlọ yóò ṣètù mo sọ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi abẹ́ sọ́mọ̀ ìyẹn ẹyọkan ni ilẹ̀ táǹtẹ̀ ẹyọkan ni kí ló dé tọ́lọ̀ ń change weather àwa wà lóru Nàìjíríà àwọn kan wà ń rọ̀lẹ́ àwọn kan wà láàárọ̀ àwọn kan wà lọ́sàn-án kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè sọ́mọ̀ tá a dẹ̀ wà ń bẹ̀ yóò pé méjì o ilẹ̀ yóò pé méjì o weather yẹn dẹ̀ ń change system yẹn dẹ̀ ń change bí ìsinmi láì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹjọ́ torí wa bá pé sọ yẹ ká máa bára wa jà sọ yẹ ẹwọ ẹjẹ sòótọ́ ọ̀rọ̀ fún gbogbo àwa mùsùlùmí kò sóògùn kankan tẹ́nibọ́dì nísinsì tí ẹ̀sìn fi lè jẹ́ ẹyọ kan ṣé tọ́lọ́hún ò ṣe ṣé lèmi ó rò yìí pé mi lè dá ṣe àbí lẹ́yìn ó rò pé lè dá ṣe tọ́lọ́hún bá fẹ́ kí ẹ̀sìn ọ jẹ́ ẹyọ kan Kùránì sọ bẹ́ẹ̀ ṣé bí gbogbo wa mọ̀ pé àlùkùránì gẹ́gẹ́ sọ bẹ́ẹ̀ Olúwa ní tó ń bá fẹ́ ká jẹ́ ìjọ kan tọ́jà pé kò ní sí ẹ̀sìn kankan lẹ́yìn Islam Olúwa ló ń tó bẹ́ẹ̀ òun lágbára bẹ́ẹ̀ kó òun ṣe Ọlọ́run ọ̀dẹ̀ ṣé wọn náà wàá ṣe àbẹ́mi ní ṣe Olúwa ní tó ń bá fẹ́ kí gbogbo ayé jẹ́ kìrìsìtẹ́nì tí ò ní sí mùsùlùmí kò ní sóní ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run ló ń lágbára bẹ́ẹ̀ àmọ́ ṣé gbà tó lóun ò ṣe wọn ló ṣe àbẹ́mi ní ṣe
tolúwa bá fẹ́ kí gbogbo ayé ó jẹ́ ẹlẹ́bọ kájọ ṣẹ̀ṣẹ̀ qadirun ala ma yasha kò sí kankan tó lódùmarè alágbára fẹ́ ṣe tágbára rí ògbé ọlọ́run tó bẹ́ẹ̀ ọlọ́run ọ̀dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣé wọn lọ́wọ́ wá ṣẹṣẹ mi ní ṣe lẹ́yìn kó polówó dáwà rẹ tó bá jẹ́ mùsùlùmí ṣe wá sí kí íńtírẹ́sì ẹ̀sìn rí owó àwọn èèyàn pé àfẹ́ eléyìí ó yẹ kí n fọmọ mi sọ́dọ̀ ẹ̀ kọ́mọ mi ó kí kọ́mọ mi ó dàfà báwọn bàbá wa tàná ṣe dé bí ẹ ṣe júwe ẹ̀sìn nu tọ́pọ̀lọpọ̀ ọmọ bàbá aláwo fi dàfà ọmọ yóò sùn fi délé à ọmọ pásítọ̀ dàfà kì í ṣe báwa tòní ṣe ń ṣe ni wọ́n ṣe ṣe ẹ wá jẹ́ kí n gbé yín débẹ̀ ṣé kìrìsìtẹ́nì àti mùsùlùmí àbò ń ṣẹ̀ṣẹ̀ kí sáà lè ràn wa lọ́wọ́ a lè ràn wa lọ́wọ́ o kùránì ló sọ bẹ́ẹ̀ o tó tún wo yorùbá dáadáa kùránì ló sọ bẹ́ẹ̀ o kì í ṣe mí o ọ̀rọ̀ ọlọ́run ni o mo dẹ̀ sọ fún pé pẹ̀lú ògùn ọlọ́run a fẹ́ bẹ̀rẹ̀ bí last time ṣáàṣì wa ní ọ̀la àti ní change díẹ̀ lẹ̀ a fẹ́ gba donation lálẹ́ yìí ó tiẹ̀ kéré kárí bíi 500,000 gbà àti blaster ni àti change glass tó kù ni ọlọ́wọ́ yẹjú ẹ̀ pátápátá ó kéré tán a ní di 500,000 lálẹ́ yìí ẹ̀yẹ mọ̀ gbàtà bá ń gbà ọlọ́jà ara àwọn mùsùlùmí ẹni ọlọ́run dẹ̀ kẹ́ńbẹ́ láàrin wa àmọ́ kéèta ọ̀jẹ̀ kí ìsìlámù ó dàgbàsókè kọ́lọ́ ṣàánú wa nù kéèta kẹ́ńbẹ́lẹ́kú ọ̀tẹ̀ inú níbí ni ìkórìíra ọmọlàkejì kéè perú mi tí mi ṣiṣẹ́ méjì rí láti gbà mo ti gbẹ́jú wàláhì mo gbẹ́jú sí di mímọ̀ ni mo gbẹ́jú sílé kéwù ni téèdì sí mi ṣiṣẹ́ méjì kẹ́nìkan wá pè mí ọmọ tọ́jú oríire ò tó àbílẹ̀kẹ̀tọ̀ ọmọ tí mo bí fún mi pé ẹ̀lú àfà sáfà náà sì ní báyìí múná ká yí ọ ká yẹ pátá díẹ̀ kò ní ragbá fún wàtàwọn tí ẹ bí ọ tí bá jókòó sórí òdì àwọ fún ọ ayé ọyọ lẹ́nu torí pàǹtánà síra wa lójú kọjá lómi ọmọ ẹgbẹ́ bàbá ìyáláyẹ alukurani orí kejì ẹsẹ̀ 245 ọyá àbá sọ̀rọ̀.